mo kí yín o ẹ ṣé tẹ́tí sí mi èmi tí ní tòótọ́ àìtàlẹ̀ abiyamọ ẹ káàbọ̀ sí abala DIPT parental tools àkòrí ìtẹ̀ní tọ̀tẹ̀ yìí ni ọ̀tọ̀láyé iṣẹ́ ọ̀tọ̀láyé ilé, that is balancing home and work. Kò sẹ́ni tí kò mọ̀ pé lóde òní pressure from iṣẹ́ àti ilé and ó máa ń clash at times. Pressure iṣẹ́ àti pressure ilé ó máa ń clash tó dẹ̀ máa ní serious side effects on our lives and those around us. Tí a bá gbé stress iṣẹ́ wá sílé ẹ mọ̀ ó lè lead to argument, a máa argue, a lè ní problems in our relationship, ó lè lead to health problems because of the stress. Nídàkejì ẹ̀wẹ̀ tá a bá wá gbé stress ilé lọ síbi iṣẹ́ ó máa affect performance wa, our level of productivity, a máa struggle láti do proper quality job. So kò dẹ̀ sí ní àsòbí ayé òde òní a máa face àwọn challenges yìí, a máa face àwọn stress yìí. This present day life is so stressful. So báwo la wá ṣe lè ṣe tí stress ilé kò ní tá bá ti bí iṣẹ́ tí ti bí iṣẹ́ náà kò ní do oníran tó pẹ̀lú tilé. Ọ̀nà tá a lè gbà ṣe nìyí ó dàkórí tíìpù wa fèdè. A lè balance iṣẹ́ àti ilé. Ẹ máa wò pé àìtàlẹ̀ abiyamọ Túndé. Well, it's simple, it's easy, it's practical, it's doable, and best part, it works. A good start ni tí ẹ bá wà nílé. When you're at home matters, your family matters the most. Tẹ́ bá wà nílé gbogbo attention yìí 150% attention yìí ó ní láti wà nílé. Focal point yìí ilé ló máa wà. Peace ilé ni, happiness ilé ni, maintaining the harmony ní ilé ló máa wà. Báwo ni tilé ṣe máa wà ní? Mo ń gbọ́. Tẹ́ bá lọ síbi iṣẹ́ tẹ́ ti spend time níbi iṣẹ́ tẹ́ débi iṣẹ́ tẹ́ ṣe gbogbo nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe. Ṣé ẹ rí tẹ́ bá ti pàlẹ̀kùn tẹ́ bye see you tomorrow gbogbo stress iṣẹ́ yẹn ẹ jọ̀ọ́ ẹ bá mi drop ẹ sẹ́nu ọ̀nà bẹ́ẹ̀. Ṣé wá rí time bóyá 30 minutes bóyá 2 hours bóyá 40 seconds tẹ́ máa fi wà lórí ìrìn bóyá ní mọ́tò bóyá ní train bóyá lórí bus láti ibi iṣẹ́ délé yẹn ẹ bá mi lò fún your me time. Tó bá jẹ́ pé music ló máa relax ẹ try láti relax ẹ try láti unwind. Tó bá jẹ́ just be quiet, just have the time to yourself. Tẹ́ bá kọ́kọ́ bẹ̀rẹ̀ o máa straight button trust me it's very very effective. Àjẹbí dán ni. Ṣé wá rí ẹ ti lo me time ẹ ti relax ẹ ti unwind from the stress of the job. Nígbà tí ẹ ti drop ẹ sẹ́nu ọ̀nà kò tí ẹ bá yín wọnú mọ́tò gan.
tẹ́ bá ti wá dẹnu ọ̀nà ilé tẹ́ ti ṣílẹ̀kùn tẹ́ ti dẹ́sẹ̀ wọlé ẹ ti bọ́ sí another phase nìyẹn ẹ ti bẹ̀rẹ̀ tilé. That is just it. So tẹ́ bá lè ṣe lé ó máa dà púpọ̀ because tẹ́ bá wà nínú ilé ẹ ti fún wa ní 150% attention. Ẹ wà bẹ́ẹ̀ soul body spirit and soul ẹ wà bẹ́ẹ̀ the real sense of being there. Tẹ́ bá tẹ̀ ti wà á bí iṣẹ́ ẹ ti wà á bí iṣẹ́ ni tẹ́ bá ti pẹ̀lẹ́kùn lédè tẹ́ ẹ lọ síbi iṣẹ́ báyìí tẹ́ bá ti rọra lọ bí ìtàkẹ́ tó débi iṣẹ́ tẹ́ ẹ ti spend time pẹ̀lú ara yín ẹ ti check in pẹ̀lú ara yín pé how you feeling today? Are you feeling alright? Are you feeling good with yourself? Tẹ́ bá ti tẹ́ ẹnu ọ̀nà ẹ ti gbé ní ilẹ̀ tẹ́ bá ti débi iṣẹ́ ẹ tún fún iṣẹ́ yín ní whatever percentage ẹ bá fẹ́ fún 150% tí sálárì bá wọ̀ ọ̀sẹ̀ mo fẹ́ jẹ́ kí wọ́n pé iṣẹ́ ilé kò sí sálárì o ọ̀run lè re tíṣà wà ní ìdùnnú bẹ̀ ayọ̀ bẹ̀ ìfọkànbalẹ̀ bẹ̀ ayọ̀ bẹ̀ àpọ́nlé bẹ̀ òní sálárì yìí so níwọ̀nba ọgbọ́n tèmi ya ìtàlẹ̀ abiyamọ tí mo sì ti ṣe fún ara mi tó ṣiṣẹ́ òní mo ṣe ń recommend pé tá a bá ṣe báyìí stress level wa ó máa reduce tá a bá ti máa gbé iṣẹ́ lọ sílé tá a dẹ̀ gbélé lọ sí ibi iṣẹ́ tí ilé wà láàyè ilé tíṣẹ́ wà láàyè iṣẹ́ kò lè sí wàhálà. Iṣẹ́ àwọ̀ ẹ̀mí iṣẹ́ gùn nígbà tíṣẹ́ bá tán ilé ló máa kù ṣébílé náà lẹ ti lọ síbi iṣẹ́ tẹ́ bá dẹ̀ kúrò níbi iṣẹ́ ilé náà lẹ máa padà sí. The home should be your comfort zone, should be your so-called a place of peace, a place of peace, of calmness, a place of joy. Ṣé ẹ mọ̀ ibi tí ẹ ti lè relax? Ó ní tó bá dẹ̀ wà ní ẹjọ́ ẹ bá mi spend time irrespective of whether you're parenting alone or your couples. Ẹ jẹ́ ká marry the two. Tó bá ti lè ṣe pé ilé láàyè ilé dúró sílé iṣẹ́ láàyè iṣẹ́ kí iṣẹ́ dúró síṣẹ́ kó lè síjà. Ẹ̀yin lẹ wà láàrin iṣẹ́ àti ilé time tẹ máa fi commute láti ilé débi iṣẹ́ àti láti ibi iṣẹ́ padà sílé ẹ fi ṣe time títí yín ẹ máa lè unwind ẹ fi relax ẹ mọ̀ kẹ́ ẹ chillax ẹ mọ orú nǹkan bẹ́ẹ̀ yẹn and mo fẹ́ fàsìkò yìí rọ̀ wá ẹ mọ̀ àwọn nǹkan kan tí wọ́n múnú yín dùn nǹkan kéékèèké can listen to your favorite music artist ẹ mọ orú nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ pick her up bóyá kẹ́ ẹ kàwé ní little things tẹ máa ń ṣe tẹ máa ń derive joy from tó máa ń relax yín tó máa ń make yín happy ẹ try láti ṣàwárí wọn. Well, that is our tea for today. Nǹkan tí mo ní kí n fún wa lẹ́nu nìyẹn ó ṣeé ṣe o to maintain balance between ilé and iṣẹ́. Á jèrè wọn. Á kó ìtàn.